ṣe wá dúdú bá. Ọba tó sí, tó ga jùlọ. Ọba tó tí ń jẹ́ mímí. Ọba tó sí, tó ga jùlọ. Ọba tí ń jẹ́ mímí. Ẹ káàbọ̀ àti Sáfọ́nlá ilẹ̀ tó kọ́kọ́ wọlé léde ó ga. Orúkọ tí kú ná tó sáwọ́ tó. Olórúkọ ńlá tí ń jẹ́ mímí. Ẹ káàbọ̀ ẹ bá mi para wálé. Ẹ para lé ẹgbẹ̀rún ọ̀nà ẹ bá mi ṣíà rẹ̀. Ẹ àrà ọ̀tọ̀ ní ètò tòní ẹ̀yẹ̀yọ̀. Ẹ ṣeun gan. Ìyá ìbejì mo rọ́wọ́ yí o. Ọba tó ní ọ́. Ọba tó sí, tó ga jùlọ. Ọba tó tí ń jẹ́ mímí. Ọba tó sí, kábíyèsí, tó ga jùlọ. Ọba tó Nígbà tí ìrètí dópin, tí kò sólùrànlọ́wọ́, tí kò sálábàárò kankan mọ́. Nígbà tí ìrètí dópin, tí kò sólùrànlọ́wọ́, tí kò sálábàárò kankan mọ́. ìrànwọ́ Olúwa a lè wí lè ṣe ni. Ìwọ ṣáà ti bẹ́, ìwọ ṣáà ti bẹ́, ìwọ ṣáà ti bẹ́ kẹrẹlẹ. Ìrànlọ́wọ́ Olúwa a lè wí lè ṣe ni. ìwọ ṣáà ti bẹ́ẹ̀. Ìwọ ṣáà ti bẹ́, ìwọ ṣáà ti bẹ́ kẹrẹlẹ. Ọba tó ní Ọlọ́run wa. Ọba tó sí, ó ga jùlọ. Ẹ káàbọ̀. Ẹ kú rìn ẹ káàbọ̀ bẹ́ẹ̀ ṣe wọlé náà mo kì í o. Mi ò lólódì kankan gbogbo èyí tẹ̀ wọlé ni mò ń bí lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ ṣeun gan ni. Tó sí. Àníkẹ́ ó yẹ ṣí rẹ̀. Ìgbà tó tí ń jẹ́ mímí. Ẹ káàbọ̀.
káàbọ̀ ẹ̀yin tèmi ẹ káàbọ̀. Káwọn èèyàn darapọ̀ mọ́ wa ni mo send message. Ṣayé bàbá jẹ́ olówó ṣayé bàbá jẹ́ olówó ṣayé bàbá jẹ́ olówó. Ẹ má bínú o adé ká sí ààrẹ ni o ká sí ààrẹ bá paláwájú ẹ pèrò ọ̀nà ẹ pé wọ̀túnwòsì ẹ jẹ́ darapọ̀ mọ́ wa ẹ oyin ni lókè òkun náà ni ẹ má bínú. Ṣayé ẹ káàbọ̀ ẹ̀yin èèyàn mi ẹ káàbọ̀ bàbá jẹ́ lówó ó dùn kó pọ̀ kó pẹ́ fún mi kì í fi mo fẹ́ ká pọ̀ díẹ̀ níbi tó bá lè lò wá wọlé o ìgbàna ọ̀rọ̀ gbogbo ayé lórí fún tàmẹ́dó gbọ́dọ̀ sí gbogbo ayé lórí. Ṣẹ̀dá mi máa jẹ wáyé la ìṣọ́lá kúrò nínú àbíkánú kò owó kó wọlé. Oríṣi omi bá rè kí wọ́n máa fi rè pè mí. Àánú Olódùmarè wọ́n fi lè mi ṣe gbòógì. Ẹgbẹ́ mi bá náwó máa jẹ́ ìpínlẹ̀ mọ́tò. Kórìí mi má ṣe ẹ̀rọ ẹgbẹ́ lọ́jọ́ ayé mi. Ìgbà mi tí mo lò yìí tó dára kalẹ̀. Kí má gbé mi ìṣẹ́ ìtàn ọ̀rọ̀ lọ́jọ́ ayé mi. Bí mo ti ń lọ bàbá. Ẹ káàbọ̀. Ọdún kó pẹ́ fún mi kì í fi rọrùn ṣayé. Bàbá jẹ́ lówó. Bàbá jẹ́ lówó. Ó yẹ lọ sí à. Ẹ kàn tẹ sí àkàn bá sí ẹ. Ká tó gbàlejò wa wọlé. Ètò òní ètò tí ó dùn ni o. Ẹ káàbọ̀. Bàbá wa dà sí fàárí yìí o. Ẹ káàbọ̀ sórí ètò wa. Ìyá wa orí ọ̀fẹ́ Olúwa ẹ ṣeun. Orí ọ̀fẹ́ Ọlọ́run ò ní fi gbogbo wa sílẹ̀. Ẹ káàbọ̀. Bàbá wa Olúwa tó sìn owó ní fàárí. Ẹ á sọ nípa tó ń fi nìyí létà bàbá wa Olúwa tó sìn. Ẹ ṣeun kan ni. Ẹ kàn bá ń tẹ́ sí à. Ẹ kàn sí àrẹ ṣe sí ẹ wọ́n sí à. Ẹ ṣeun. Ayọ̀bá mi àti dúpẹ́ bí ànẹ́sì ẹ kúrò lẹ́ máa o. Ẹ ṣeun ma àbí o. Bí mo ti lọ bàbá. A rí gbogbo àwọn tẹ́ ẹ lọ́wọ́ sí nílùú wa Nàìjíríà àti dúpẹ́ bí ànẹ́sì. Ọlọ́run yóò máa fi sọ́wọ́ lágbára Ọlọ́run. Ní fún ọ̀pọ̀ tó kẹ́ tó rí kan lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run. Ẹ ti wà lókè ẹ̀ ní bọ́ọ̀lẹ̀ láti ṣèlú wa rẹ̀. Ó pẹ́ fún mi kì í fi rọrùn ṣayé. Bàbá jẹ́ lówó. Bàbá wa Kérédolú ẹ káàbọ̀. Gbogbo yẹn àárín yìí ẹ ṣeun gan ni. Bàbá wa Túndé Fọláràn bí ẹ ṣeun tẹ̀ karapọ̀ wa. Ẹ ṣeun gbogbo ẹ̀yẹ yàn. Olúwaṣeyìí Àníkẹ́ tèmi nìkan. Lọ́pẹ̀ mi ránṣẹ́. Àlejò wa là ń dúró de o. Níbo nìlú tiẹ̀? Ẹ mọ̀ dárúkọ lórí àkìyí délédélé lónìí. Gbogbo ẹ̀yin tẹ̀ wà ní tẹ́wọ́ láti ilẹ̀ Yorùbá. Àtẹ̀yìn ìṣògo gan lórí kì í. Ṣàmọ̀ yìí sí mi, àlejò wa ń bọ̀ lọ́nà. Orí ọlọ́lá máa pè mí ránṣẹ́. Ẹni o.
bomi ṣọ̀tá omi lábu ẹ omi lábu mu o. Orí ọlọ́lá máa pè ní ránṣẹ́. Sáfọ́lá mọ̀ pábẹ́kúta ìyá wa ti wá bá wà. Ẹ̀gbá méjì wọ́n ní wọn kì í dára wọn níyàn wọ́n ní bá wà náà gbẹ. Orí ọlọ́lá máa pè ní ránṣẹ́. Dubai Entertainment àwọn tèmi nílùú Ìbàdàn ni ẹ káàbọ̀ bàbá wa sórí ètò yìí. Ẹ ṣeun gan ni ọmọ ọkọ̀ àdájọ́rò mo ní Ìbàdàn ó bá ní ìjà kó má fààyè ìjálẹ̀. Ìjà gbọ́rọ̀ níjà Ìbàdàn bàbá wa. Wá torí ọlọ́lá máa pè ní ránṣẹ́. Mr. Biola Big Smith makeup ṣé ẹ fẹ́ ra blush ni lipstick ni makeup ni pé Big Smith ọmọ ọba àlejò wa ti dé o kí fi rọrùn ṣayé. Àlejò wa ti dé o lóyá kó pẹ́ fún mi kí fi rọrùn ṣayé. Ìṣẹ̀dá mi yá jẹ́ tẹ́. Mo fẹ́ ká pọ̀ díẹ̀ sí ní àlejò wa kó dùn fún mi jalẹ̀. Àlejò wa rẹ̀ kí ló dé? Ọlọ́run ló mèrò ọkàn yìí ó yẹ wọlé ẹ wọlé kẹjọ kò. Ṣé wà dáadáa o? Yóò dùn fún gbogbo wa láṣẹ Èdùmàrè ẹ̀yin ará léṣẹ̀ ń gbọ́ wa sórí ògé sọ́run ògé ṣe rí wa déédéé ní ẹ̀rọ àlejò wa dáadáa àlejò wa gan tún lo earpiece àlejò wa ní swagger ní ìgbéraga ní òsì ẹ̀yin ará léṣẹ̀ rà àlejò wa dáadáa ṣe rí wa ṣe rí mi náà ká tó bẹ̀rẹ̀ ètò wọ́n yẹ pé bóyá orí ti gé sọ́rùn ẹ dákun ẹ jọ̀ọ́ tẹ́ bá ti rí wa ẹ jẹ́ a rí ẹ jẹ́ a mọ̀ o ẹ jẹ́ a mọ̀ tẹ́ bá ti rí wa. Ká tó bẹ̀rẹ̀ ètò fẹ́ mú káwọn aráalé mọ̀ bóyá wọ́n rí wa ẹ bá wa para alé ẹ pèrò ọ̀nà pé mùtúmù wà ó dà pé a wà dáadáa ó dà pé àwọn tí ń rí bí pa wà dáadáa ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ ètò jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ayérayé ọba tó ju anybody lọ Ọlọ́run mi tó ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù arírù àlá ọba mi gbangba fẹ́fẹ́fẹ́fẹ́ ọba Chineke ilẹ̀ Ìgbò ṣé bó lọ́ba iná pálá òun lọ́ba iná gèjìà kábíyèsí Ọlọ́run mi tọ́ba ti ló ti yá wọ́n ní ó yá ẹ mọ nìṣó náà ni ọmọ mi ṣeun gan ni mo rí gbogbo èyí tẹ́ darapọ̀ mọ́ wa ìyá wa Màlẹ́kà kun ẹ bá wa sí à bàbá ìyàwó Yèolú ẹ bá wa sí à bàbá wa Olúwatósì ẹ mọ̀ sí à ṣe bóun ló ń fi ọmọ sínú ẹni tí dókítà ní kò lè bímọ mọ́ aráyé rọrùn lẹ́ẹ̀kan ṣoṣo ni o àbá mi jájì ó bà dúpẹ́ lọ́wọ́ àwọn ọba àti ìjòyè ẹ̀yin bùtúlùwà àgbà dúpẹ́ lọ́wọ́ yín o fún àtìlẹ́yìn lórí ètò wa ètò yín ní lókè òkun bí òun ṣẹ̀yìn ta ló ń jẹ́ òyìn ni àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun gan ni ẹ̀yin aráalé àlejò wa ti dé o àlejò wa ká tó bẹ̀rẹ̀ ètò ẹ bá mi kí àwọn aráalé. Ẹ kú dédé àsìkò yìí o orúkọ tèmi ni Àyìndé Ṣàǹtà Àyìndé Ṣàǹtà àjẹkù akí atọ́kùn ètò náà ẹ kú ètò Ọlọ́run á máa fún wa ṣe. àmì Ọlọ́run àmọ̀yẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nẹ́tíwọ̀kì mọ́mọ́ bí misbehave lẹ́ bàbá wa ẹ ní orúkọ yìí ni Àyìndé Ṣàǹtà ẹ̀yin mọ̀ koríkì náà ni àwa tá a mọ̀ yín fáwọn tí ò mọ̀ yín ìlú ibo ni a ti bí yín bàbá wa. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìlọrin Àfọ̀njá ibẹ̀ láti bí yín ibẹ̀ lẹ ti ṣe kékeré. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ náà mo dẹ̀ dàgbà sí. Àwọn iléèwé wo lẹ lọ bàbá wa? Mo lọ sí secondary school Òkèlèlè secondary school tó wà nínú ìlú Ìlọrin. Mo dẹ̀ tún lọ sí Islamic Institute Account and Finance tó jẹ́ ilé ẹ̀kọ́ gíga tí mo lọ. Iléèwé méjèèjì tí mo lọ nìyẹn. Ẹ ṣeun bàbá wa. Ẹ rò pé àwọn kan ní kékeré wọ́n ní ọmọ yóò sì sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ wọ́n bá ní yóyá wọ́n bá ná gan ọmọ mi kì í ké ọmọ mi sì máa ń ṣe ìjọ̀gbọ̀n kékeré bàbá wa báwo lẹ́yìn ṣe kékeré yìí. ẹ jẹ́ àṣọ gbogbo ọlọ́run yìí bẹ́ẹ̀. nẹ́tíwọ̀kì ó ti yẹ́ lì jù kí ló dé. Ẹ̀ṣọ́ ń dọ́gbọ̀n. Ẹ ṣeun bàbá wa báwo wá ni ẹ ṣe iṣẹ́ tẹ̀yàn láàyò báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ṣé àwọn bàbá wa àbí àwọn màmá wa àwọn ni wọ́n ń ṣe ní kékeré ni àbí Ọlọ́run kàn fún yín ní àǹfààní láti mọ̀? Ọlọ́run fún mi láǹfààní àti mọ̀ ni
mo kàn jí mo kàn bá a lọ́wọ́ mi náà ni then wọ́n á pè tọ̀ jẹ́ n ṣiṣẹ́ tọ kínní yìí ṣé àmọ́ pọ́nà téèyàn bá rìn lójoojúmọ́ ìgbà tó bá fi ajú tó fi dijú ó di olùmọ̀nà bẹ̀ ni àmọ́ ní ṣókí mi ń bá a lọ́wọ́ ìyá mi ò kọrin bàbá mi ò sì ṣàgbé. ẹ ǹlẹ́ fa ọlọ́run ló fún yín ni òun náà ni wọ́n sọ wípé abínibí yàtọ̀ sí ability ọlọ́run náà sì ní gbà ẹ ní ìgbéra igan tí ó fi gba ohùn yẹn lẹ́nu yín ọlọ́run ò ní jẹ́ kẹ́ rí o ìgbéraga kò ní wọnú ayé yín láṣẹ Èdùmàrè ẹ ṣe lówó ẹ ṣe lọ́lá ní àṣẹ Èdùmàrè ẹ ṣeun bàbá wa ẹ á ti tó bí ọdún mélòó tẹ̀yin ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí tẹ́tí yàn láàyò. a ti tó bí ọdún mẹ́wàá sẹ́yìn. a ti tó ọdún mẹ́wàá sẹ́yìn. ó ti pẹ́ o. bẹ́ẹ̀. Fún ìṣẹ́jú kan ǹjẹ́ ẹ lè bá mi kí àwọn ará ilé tó ń wò wá kí wọ́n lè mọ̀ bí wọ́n ṣe káwẹ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ni o káwẹ́kọ́ mọ̀ pé Àyìndé ní bẹ lórí ètò yìí o bàbá wa. ẹ̀rí gbogbo ojú tí wò mí mo kí yẹn kú àsìkò yìí o. èmi Láyìndé o sọ̀jẹ̀ mọ́ bọ́yẹ̀ ọmọ akéwú kọrin lóde gẹ̀ríálímì. ẹ̀wọ̀n ẹ̀rí bàbá dòde tẹ̀rùn yìí. ìbọn lọ́hùn là kọ́kọ́ dú ṣáájú. ọ̀wọ́n ọba ọ̀hún ló ní mí ṣe bóun ló lẹ̀mí mi òun ló ní mọ́ wí kó mọ́ jọra wọn. èmi Àyìndé o èmi Àyìndé Ọlọ́run lọ̀gá kó wá. oyin nílé lè tó bẹ́ẹ̀ ni ẹ̀gùn sí lára oyin. oyin dùn bẹ́ẹ̀ ni Ọlọ́run ló ní ó mọ́ kán sí. ẹ̀wọ̀n ẹ̀rí ẹ̀kú àsìkò yẹ kú àlejò tèmi ẹ ó gbọ́ wìrìwìrì lẹ́nu tiwa pèdè mọ́ pé tàná ọmọ Mẹ̀múdù Àlàó ti ń fẹnu kọrin Kwara. bẹ́ẹ̀ ńkọ́ ṣe wà báyẹn. ẹ ṣeun bàbá wa ẹ lẹ́fà wàhálà èmi gan lè ṣe ń tẹ̀sán ìgbéraga ní ìlú yìí. ká máa ṣe lọ ni àbí ká dúró bẹ́ẹ̀. ẹ jẹ́ á dúró díẹ̀ èmi gan lè sọ nǹkan tẹ́ ẹ sọ yìí nǹkan ní ìgbéraga nípa wàhálà ẹ̀. ó hàn lójú yìí. ṣé kí n bẹ̀rẹ̀ báyìí bàbá wa. ẹ jẹ́ àṣekọta wa ṣe kàn ti bẹ̀rẹ̀ tí èmi tẹ́ gbé wá ni ẹ jẹ́ àwọn èèyàn gbọ́ tẹnu. lẹ́yìn bá bẹ̀rẹ̀ ní sì tí ń wò fẹ́ gbọ́. ẹ̀yin aráalé ẹ gbọ́ àtọ̀ ẹ ṣeun bàbá wa ká má fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ kí wá ní àjọṣepọ̀ tó wà láàárín ẹ̀yin àwọn àti òṣèré orí ìtàgé. mi ò gbọ́ béèrè yẹn dáadáa. kí ni àjọṣepọ̀ tó wà láàárín ẹ̀yin àti àwọn òṣèré orí ìtàgé. àjọṣepọ̀ wa náà ni pé mo jẹ́ ẹni tó máa ń ṣiṣẹ́ fún wọn púpọ̀ jù torí àwa náà fìgbà kan jẹ́ òṣèré òǹgbà tọ́lọ́run ní ọ̀nà bíbà yìí ni ká mọ̀ tọ̀ pé ọ̀nà yìí ni ẹ tọ̀ ọ̀nà yẹn ló wá gba àkókò mi ju ọ̀nà òṣèré tí mo wà tẹ́lẹ̀ lọ. ẹ wá mọ̀ pé èèyàn tí a ti jọ gbélé rí kò ní rí ọkọ mọ́ ta tìmọ́tì ń ta kúrà lọ́wọ́ ẹlòmíì. ìdí inú tó fi jọ pé tí gbogbo wọn bá fẹ́ ṣe nǹkan wọn á ní láti kàn sí mi láwọn tá a jọ ń ṣe pẹ̀tọ̀ Àyìndé o báyìí àjọṣepọ̀ tó pa wá pọ̀ náà nù. ẹ ṣeun bàbá wa kí n tó di àpòhùn. ẹ ṣeun bàbá wa wọ́n lẹ́yìn ò lè rìn láyé yìí kó rí máa mì kí ó ti ní àdójúkọ èyí tẹ̀yin ti rí nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ̀yàn láàyò yìí. ṣé ń gbọ́ mi bàbá wa. ẹ̀yin náà mò ń gbọ́ yín dáadáa.
ẹ̀yin náà ti sọ ẹni kò sí bí èèyàn ṣe máa rìn torí òní mì a rí ọ̀pọ̀lọpọ̀ àdójúkọ tó pọ̀ gan-an tó sì jẹ́ nǹkan tó lè mú ìrẹ̀wẹ̀sì ọkàn báyàn. Àmọ́ ẹ mọ̀ pé tíyẹn bá ṣe tó fẹ́ràn láti máa ṣe tó fẹ́ràn àti máa ṣe pé nǹkan yìí mo fẹ́ràn rẹ̀ ni ó yàtọ̀ sí nǹkan yìí mo fẹ́ ṣe nǹkan míì wà tẹ́ bá ń ṣe yóò mọ̀ fún yín ní ìdùnnú pẹ̀ ń ṣe. bẹ́ẹ̀ nínú yóò mọ̀ dùn ẹrówó bẹ́ẹ̀ nínú yóò mọ̀ dùn. ẹrówó tó yẹ yín iṣẹ́ òun máa ń fún mi ní dùnnú gan-an tó jẹ́ pé gbogbo ohun tí ń bá wa kojú ń bẹ́ẹ̀ máa ń rí bí nǹkan tí ò ní kókó. téèyàn bá ń ta oúnjẹ gan tó jẹ́ oúnjẹ ló gbé sílé tó ń ta o lè mọ́ ta fùfú rẹ̀ tán jọ́ kan tí ó bàjẹ́ ńjọ́ kejì. àmọ́ níwọ̀nba àgbà tó bá ti ní ìrètí pé n tí ń ṣe tínú mi ń dùn sí ni ò ní kú mbẹ. bàbá wa ní ká máa tẹnu bọ ní tá a ti rí tó jẹ́ bí ìdojúkọ ńbẹ ẹ mọ̀ pé yóò pọ̀ gan. ẹ ṣáàjà sọ pé a fẹ́ràn ń tà ṣe àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ṣeun bá a ṣe lọ́wọ́ ọ̀tún náà ni bàbá wa la lọ́wọ́ òsì bí yẹn bá ní dojúkọ kí wàá ló máa ń dùn yín nínú jù gẹ́gẹ́ bí akéwì ṣé tẹ́ bá ń ké lọ́wọ́ nínú yín máa ń dùn ní àbí ibò ni bàbá wa. tí máa ń ké lọ́wọ́ inú mi máa ń dùn gan-an nítorí ẹ̀ tí mo bá ń ṣe lọ́wọ́ máa ń fẹ́ èèyàn tí ó wà lẹ́gbẹ̀ẹ́ mi tí ó máa pè mí padà. ẹ dúró ń bẹ̀. torí tí wọ́n bá máa pè mí padà a máa súnmọ́ wájú àti tètè dá a dúró máa ń jìnnà. ẹ mọ̀ bí kan ní èèyàn tó fẹ́ràn jó ni wọ́n á bẹ̀rẹ̀ sí ní lùlù fún kó máa jó. ìmọ̀ jó dàárọ̀ la ni ìní dúró. ẹ mọ̀ pé náà bá pàlù ẹ̀ ní dúró. bẹ́ẹ̀ni. ó ṣe wà nù. ẹ ṣeun gan ni bàbá wa. kí wàá ní ìwúrí tẹ́ ti rí pé torí iṣẹ́ tí mò ń ṣe yìí o ohun tí mo ti rí rèé o torí iṣẹ́ tí mo yàn láàyò yìí o ohun tí mo ti dojú kọ rèé bàbá wa. nǹkan tí mo rí bẹ́ẹ̀ pọ̀ torí ẹ jẹ́ ká sọ pé ọjọ́ tó bá bẹ̀rẹ̀ kọ́ náà ló máa rí bẹ́ẹ̀. ráwa ní Ọlọ́run ṣe tó dáa lọ́nà bẹ̀ púpọ̀. inú bẹ̀ náà láti lọ lóyìnbó inú bẹ̀ náà láti fún wa mọ́tò inú bẹ̀ láti mọ àwọn lọ́balọ́ba inú bẹ̀ láti dolóyè ọba. olóyè ní bàbá wa. bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run. oyè ti borí torí bá pàdé yín jẹ́ mi kì í mọ̀ bá àkànràn sọ pé kí n mọ̀ juwọ́ sí yín o àmọ́ bá ṣe mọ́ kí olóyè. ọba ìlú tèmi nílọrin ó fún mi ní akéwìjẹ Ìlọrin ọba ìlú Àwòwó ìlú Ògùn ó fún mi ní Bọ́bàjáyé ìlú Àwòwó. tọ akórí adé o a sì kí olóyè náà wọ́n ní kí àṣẹ kó pẹ́ lẹ́nu bá a ṣe máa kí ọba náà láṣẹ kíjòyè ó kàn yàtọ̀ síra ni Ọlọ́run tó ti gbé igbókè ẹ̀ ní bọ́lẹ̀ láṣẹ Èdùmàrè Ọlọ́run ló bá yín ṣe òkú ṣènìyàn bó dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ yẹn tẹ̀ ń darapọ̀ mọ́ wa pátápátá yìí lè máa dárúkọ lẹ́yọ kọ̀ọ̀kan ẹ ṣe ẹ̀kọ́ àtìlẹyìn mi lórí ètò yìí ètò wa ètò yín ni kò sẹ́ni tí a lè gbé wá a lè gbé bíríkìlà wá tó bá ń ṣe dáadáa láwùjọ a lè gbó ní mọ́tò wá tó bá ń ṣe dáadáa láwùjọ kò sóńtọ̀hún tí a lè gbé wá ẹ ṣeun gan ni bàbá wa nígbà tẹ́ wá ní pé iṣẹ́ tẹ́ yàn láàyò lẹ fẹ́ ṣe kí wá ní ìhà tí bàbá àti màmá yín tí wọ́n kọ sí. bàbá mi fẹ́ràn ẹ̀ púpọ̀ ó jẹ́jọ́ pé àáfàá ni wá ń lé wa àmọ́ ó jẹ́ nǹkan tí màmá mi ò fọwọ́ sí jẹ́ nǹkan tí wọ́n fọwọ́ sí àmọ́ ìgbà tá a bẹ̀rẹ̀ sí ní ṣe ń wájú lọ sí lẹ́yìn ó jẹ́ nǹkan tinú tiwọn náà ń dùn sí lọ́nà ń fàdúrà sí mi kó tó wá di pé bàbá kú tó fi wá kúyà. tọ Ọlọ́run yóò fi ọ̀run re kẹ́ wọn yóò bu iyẹ̀pẹ̀ dúdú kò lójú bàbá gbogbo tó fi sílẹ̀ kò ní bàjẹ́ o ẹ̀yìn tán fi sílẹ̀ kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè ibi tí bàbá ò lè dé ẹ ó jù bẹ́ẹ̀ lọ ní àṣẹ Èdùmàrè àwa ní fojú sunkún yín ní kékeré o ìyá yín ti mọ̀ bẹ̀rẹ̀ ayé yín wọn ní mòpin ayé yín ní agbára Ọlọ́run ohun tẹ́ sọ èyí tí ó bà gbogbo iṣẹ́ yín jẹ́ Ọlọ́run ò ní jẹ́ kó jáde láti ẹnu yín bàbá wa ìwà rẹ̀lẹ̀ tẹ́ ní lọ́kàn bá ṣe pè yín lọ́kàn náà ní ayé òfin bẹ́ẹ̀ bá ti ṣe pé èmi náà ti ṣe tán ìwà rẹ̀lẹ̀ lọ́kàn fi sọ Ọlọ́run fi sí yín lọ́kàn ìgbéraga ò ní gbà láṣẹ Èdùmàrè
ẹ gòkè àṣẹ ní agbára Ọlọ́run ẹ mọ̀ gòkè ní ẹ̀ní àṣẹ fọ́lẹ̀ àṣẹ láṣẹ àṣẹ Èdùmàrè àṣẹ àṣẹ ẹ ṣe ẹ̀yin èèyàn mi kó tó di pé mo gbé yín wá pàtí mo ti ní mo fẹ́ gbé yín wá ni àwọn èèyàn mi ti sọ pé èmi ìlú báyìí mo ti wá o ìlú báyìí mo ti wá o ṣé yóò kì mí torí àwọn kan wà sórí ètò yín wọ́n kí Abẹ́òkúta wọn ò ní kí Ọ̀yọ́ wọn á nítọ̀ tá bá ti bẹ̀rẹ̀ ètò ṣàmọ jùlù yín ẹ mọ jùlù yín síbẹ̀ pé Ayíndé ó kì í délédélé àbí tẹ bá ní káyìndé ó dákẹ́ wọ́n sì dákẹ́ á lọ sábàlá àyùn náà ní ìṣẹ́jú méjì wọ́n fẹ́ bèrè ìbéèrè ó ti sẹ́ǹdì ẹ̀ sí mi àwọn tèmi wọ́n ní ṣé wọ́n ṣe bí yín mọ́ irun yín rèé ni bíi tàbíjà àbí lógo tí ó ṣe tẹ̀yàn láàyò rèé. ẹ jẹ́ ká kọ́kọ́ ní lógò mi ni àmọ́ mi ò ṣàdédé ṣe ní lógò mi ṣe ní lógò mi mo fi báyàn wọ́n fi mí sínú sinimá kan ìgbà tí mo wá ṣe sinimá yẹn tán ó bọ́ sí pàjáwìrì pé afẹ́ kó bá ṣe kan bí ṣẹlẹ̀ wá rí pé nǹkan kan wà tó jọ pé tó o bá ṣe é táwọn èèyàn bá ti wá dojú kọ ọ lórí kinní yẹn nǹkan òun jọ àwọn èèyàn lójú ni. ẹ wà mọ sí lọ. ó wà pé ìbí mi mo ṣe wèrè táwọn èèyàn kó wèrè mi jẹ yìí ń tẹra mọ́ wèrè yìí. ẹ mọ sí lọ. ṣe wá rí ní tí ó lè jẹ́ ń change ẹ̀ mọ́ ni pé táìmù tó a parí sinimá yẹn ó bọ́ sígbà tí Aláyélúwà ní mo máa lọ báwọn ṣe birthday ní Dubai. wọ́n ti wá fi fọ́tò òun ṣe international passport eléyìí tí ò ṣeé gbé kúrò mọ́. mo dẹ̀ rí pé tí n bá wọ àwùjọ kan pẹ̀lú orí yẹn àwọn èèyàn fẹ́ focus lórí ẹni tó ní orí yìí. So I just decide pé jẹ́ kí n fi ilẹ̀ báyìí jẹ́ máa bá a lọ. mo rò pé ọ̀rọ̀ mi yé yín. Bẹ́ẹ̀ bá lọ hun pẹ́rẹ́ sórí irun wọ́n lẹ́yìn kọlẹ̀ wà nù pásítọ̀tì wọn. Kò ní bàjẹ́ fún ìyá mi. Àmì ọ̀la àwọn èèyàn tí ń jùlù wọn ti rí àwọn ọmọ ìlú àti rí àwọn ọmọ Oǹdó àwọn ọmọ Ọ̀yọ́ àwọn ọmọ Èkó àwọn ọmọ Abẹ́òkúta bàbá wa bọ́ láti bẹ̀rẹ̀ báyìí ká má bàa ṣe àwọn aráalé. Ẹ̀yin la tọ́kùn ètò ẹ máa tọ́ wa lọ bí tá a bá ti bá wa bẹ̀rẹ̀ bàbá wa ló kọ́kọ́ sọ Ọ̀yọ́ bàbá wa kan ló kọ́kọ́ sọ Ọ̀yọ́ ará àwọn Oǹdó ará àwọn ọmọ Èkó àwọn bàbá wa kan ló kọ́kọ́ sọ Ọ̀yọ́ tó ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lórí Ọ̀yọ́ Aláàfin. ẹ jẹ́ nkọ́kọ́ ní eégún bẹ́ẹ̀ bí ìdàtijọ́ òrìṣà bẹ́ẹ̀ bí tìgbà ní àwa la ò sìn bàbá bí ìtàtijọ́ mọ́ bóyá ìjáre ilé là ń lọ Ládìgbòlù bàbá wọn nílé Adéyẹmí gbogbo ọmọ Ọ̀yọ́ Aláàfin tí ń wò mí lọ́wọ́ ọmọ Ládìgbòlù Ọ̀yọ́ di méjì ọmọ tẹ̀là àwọn ọmọdọ́mọ tẹ̀là tí ń bẹ lálẹ́ di Ọ̀yọ́ ọmọ Ògùn tó ṣọ̀yọ́ lérò ń bàbá tó bí wọn. rí ilé Adéyẹmí mo léhùn ikú tí ń pa ni tí ń ké mọ́ ni. Dákun bá ń ṣe kábíyèsí fọba Adéyẹmí o bá ń yá àtẹ̀dá ọba Lámídì tó dọ̀yọ́ lémú. mọ̀ pé níran bàbá ẹ̀yìn tó bí ìyẹn ọmọ Ládìgbòlù ni yóò àwọ̀ òkú tó ṣàwọ̀ àrùn tó ṣàwọ̀ àdánù. ọmọ ajowú yọ ọkọ lẹ́nu níran bàbá ẹ̀yìn. alábàjájá ilé Ọ̀yọ́ dùdòyìn lọ dúdú láàfin Ọ̀yọ́ kúkú yó. àwọn ọmọ wájú mi ò jọ yẹ mọ́ ṣe gbé mi fọ́yà gbùnkẹ́yìn mi ò jọ tó ṣà. ọ̀wọ̀ Ọ̀yọ́ mo fẹ́ forí balẹ̀ kẹ́ gboríkì bàbá ẹ̀yìn lẹ́nu tiwa ni.
torí bàbá ròde èèyàn àtọrọ aṣọ èèyàn tí ròde àtọrọ ẹ̀wù bàbá ta ni ó kọjú ogun sọ̀yọ́ òun bàbá ta ló fẹ́ kàn jàngbọ̀n. ọmọ kú ni yín lẹ́bàá bẹ̀hùn ọmọ alágbàdo àgbọ̀n ìyá tí ń bẹ lẹ́yìn kùn lé lámọ̀yìn. èyí tí lámọ̀yìn ò gbúdọ̀ jẹ́ bẹ́ẹ̀ ni wọn ò gbọ́dọ̀ tú dànù bàbá wọn bí wọn dàkánge. kábíyèsí o. ọmọ alágbàdo àgbákò tí wọn ò gbọ́dọ̀ tú ọmọ àjòwúyọ ọkọ lẹ́nu àrọ ọmọ tọmọ tẹlá tí ń bẹ lálẹ́ dẹ tọyọ. ẹ̀wọ̀n ẹ̀rí eégún bẹ lẹ́kùnlé bàbá wọn bẹ́ẹ̀ ni òòṣà ń bẹ lóde ọba wọn ikú nìyẹn àrùn gbogbo ọmọ bẹ́ẹ̀. ẹ̀rí wọ́n ṣàwọ̀kú ní abẹ́ òun kò ṣe tí wọ́n fi wọ́n ṣe lé bàbá tó bí wọn. bàbá wa wo Ifádàrè. bẹ́ẹ̀ ni wọ́n ṣàwọ̀ àrùn lóde ibẹ̀hùn kò sí ohun tárùn yóò gbé wọn ṣe. nílé Adéyẹmí Àtàndá ọba Lámídì tí ń jẹ́ Láyíwọlá. ẹ ṣeun bàbá wa. ẹ̀ṣẹ̀ oní ọjọ́ pé tí wọ́n bá fọwọ́ tọ́ yín bá ẹ̀ mọ́ sọ lọ ní mo ṣe ẹ ṣeun bàbá wa torí mo rí pé tí wọnú ẹ̀mí lọ tẹ́ lè padà kíá torí àwọn tó ń dúró pọ̀ wọ́n láwọn ará Èkó náà wà bí àrí àwọn ará Oǹdó àwọn ará Ìbàdàn ètò bá kọ́kọ́ fẹ́ kí n bẹ bàbá wa. ẹyọ o ayé lè ẹyọ o. ẹyọ mi Èkó yà ẹyọ o ayé lè ẹyọ o. ẹyọ ń bàbá tẹ̀yìn gófìgòlù ṣeré ẹ̀yìn oníṣàwò níbodè òdìlé ẹgbẹ́ kí lẹ́dùn gbé owó lẹ́dùn gbé kí lẹ́fi ṣe aṣọ lẹ́fìrà aṣọ kílẹ̀ ra o ẹyẹ òyìnbó ẹdún jalè gbogbo lọ. ọlọ́ba o ọlọ́ba ọlọ́ba o ọlọ́ba aládàámi náà lẹ́rìn màríjó ṣe bí ọba o ọlọ́ba máa ń pè àṣà òwe ẹyẹ gbẹ́yẹ fò àṣà òwe ẹyẹ gbẹ́yẹ fò máa ń pè gúnlùgùn ẹyẹ òwe àlùkò ẹyẹ ọ̀sà ànùmọ̀ inú ẹ̀ táyà o. gbogbo ọmọ kú tèrè àṣà lóògùn ọmọ àfíjú ilé wọn àwọjà wọn rìn gbẹ̀ǹdẹ̀kẹ̀ ọ̀bùn bẹ̀ wọn àwọjà wọn apàṣẹ ọ̀ṣọ́. kó ṣe bẹ́ẹ̀ wà níbẹ̀ ṣé kí n máa bọ̀ lọ́dọ̀ bàbá ẹ̀yìn ni ó máa lómi lójú lé ní lóde ará Èkó yàgéré tí ń sáré jẹ́ lẹ́sẹ̀ méjì lọ alábàtà bútú bàbá odò kodò. ìyàwó báwo ló ṣe bẹ̀rẹ̀. Èkó mo fẹ́ farabalẹ̀ ẹgbọ́n tí mo fẹ́ wí. èèyàn tó bá lẹ́yìn olómi lé bàbá ẹ̀yìn ta ló la bàtà bútú bàbá omi kó mi. ẹ̀wọ̀n ẹ̀gbọ́n ta ló la bàtà bútú bàbá odòkodò ẹ̀hùn ilẹ̀ ọmọ olówó Èkó tí kò ní sanwó níbodè òdìlé. ọ̀wọ́n ọmọ àtùpàlù kànràn wọ́n tún ṣe ń jóni lọ́wọ́. àwọn tí ń jó lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n fi ń banú náà ni. ọmọ Òṣùpá tó lé tán ní Ògún ẹ̀rí ẹni ọwọ́ bàbá rẹ̀ bá tó kó lọ tún ṣe lè bàbá ẹ̀yìn ọmọ àfijù àwọjà wọn rìn gbẹ̀ǹdẹ̀kẹ̀ ọ̀bùn bẹ́ẹ̀ wọn apàṣẹ ọ̀ṣọ́.
èmi ti wọ wájú lé bàbá yín mo bómi ẹ̀wọ̀n ẹ̀rí mo wẹ̀kùnlé mo bódò èmi wá wọ yàrá mo tẹ̀lé ẹ̀rọ fọ ọkọ mi ara èkó ọmọ kútere àṣà lóògùn ẹ̀wọ̀n ẹ̀rí ọmọ òòṣà ni ó ṣẹ ni wọ́n lẹ́bàá bẹ̀hùn mọ́ṣẹ́ kútere òòṣà nígbòbí kútere níkú gbórí ẹni ẹ̀rí ẹni sòṣà tẹ́rì wò ní faralé lọ ọmọ eléégún ẹ̀yọ̀ nínú ẹ̀kú funfun eégún ẹ̀yọ̀ ọwọ́ ọmọ alágbò dúdú tá a mú wọnú ọkọ̀ tó sì di funfun ẹ̀hún lẹ́mú kí yín ọmọ òkò wẹ́rẹ́wẹ́rẹ́ tí ń bẹ níta bàbá tó bí wọn èyí tá ò gbọ́dọ̀ rò ó àwọn Àyìndé bẹ́ẹ̀ ni wọn ò ní fàdárò bẹ́ẹ̀ ni wọn ò ní fọkọrò bọ́n òró wọn ò gbọ́dọ̀ fi bẹ́ẹ̀ sílẹ̀ èmi ti délùú tàǹgẹ́rẹ́ o èmi ti rí gbàǹgẹ́rẹ́ ṣe sáré jẹ lẹ́sẹ̀ méjì lọ títí sáré jẹ lẹ́sẹ̀ méjì lọ ará ìwọ ọmọ kútìrì àṣà lóògùn. ẹ̀rọ ẹ káàbọ̀ ẹ̀yà ará Èkó sórí yín òwú nẹ ẹ̀yà ará Èkó ẹ mọ bá a ṣe ń ṣe o ẹ mọ rí mi ẹ bá ti rí èmi náà rí bàbá wa wọ́n ní àwọn Ìjẹ̀bú ọmọ Ìjẹ̀bú alárẹ̀ Ìjẹ̀bú ló kàn báyìí bàbá wa. Ìjẹ̀bú ọmọ Àwùjalẹ̀ ẹ dákun ẹ jẹ́ n kọrin bàbá ẹ̀yin ará Ìjẹ̀bú ọmọ alágẹmọ òjò wọ̀yọ̀wọ̀yọ̀ Ìjẹ̀bú ẹ kú o ẹ mọ̀mọ́ kú ẹ kárẹ̀ o ẹ̀yin ọmọ Ìjẹ̀bú dà ẹ̀yin lẹ́bímọ tó yàn jù Ìjẹ̀bú ẹ kú o ẹ mọ̀mọ́ kú ẹ kárẹ̀ o ẹ̀yin lẹ́bímọ tó yàn yìí o tó yàn jù tó yàn jù ẹ̀yin lẹ́bímọ tó yàn jù Ìjẹ̀bú mèrè níwà ṣe bẹ́ẹ̀ mọ̀ pé mi ni èmi Àyìndé ò bọ́ bá jayé Àyìndé ọmọ Mẹ̀múdù Àlàó tí ń kọrin káyé oyin ni lónìí rẹlẹ bàbá ẹ̀yin ọmọ alágẹmọ òjò wọ̀yọ̀wọ̀yọ̀ ọmọ eré ní ìwà ṣe mọ̀ bọ̀ níbẹ̀ ó bá wù Ìjẹ̀bú ní wíníwíní bó wù Ìjẹ̀bú àṣìwọ̀n ní wíníwíní èmi ti pé bó wù Ìjẹ̀bú àfẹ́ní rẹ̀ tó kù sọ́dọ̀ alágẹmọ ni ọmọ alágẹmọ òjò wọ̀yọ̀ ọmọ adìyẹ balókun omi. Lílé òwárò olókun wárò rádìẹ ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀yọ̀ mo ti ní o má ṣe yọ̀ mọ́ o rí ohun tí ń ṣe ni torí wù níbi tí ń gbé nìyí lọ ọmọ afínjú Ìjẹ̀bú tí ń fọkọ rẹ̀ jápinà Ìjẹ̀bú ọmọ náwó dọ́là kóyìn kó tó kó tiwọn dé Ìjẹ̀bú ọmọ ajífọwọ́ bí ẹni fọyín gan máa gbẹ̀nẹ̀ burú wọlé ní ọmọ sàlù àlá níbi wọ́n ń gbé ń dáná tí èbí bó bá ti wù ní làkúkú ṣèmọ̀lẹ́ ẹni lè bàbá ẹ̀yìn ará Ìjẹ̀bú ọmọ alágẹmọ òjò wọ̀yọ̀wọ̀yọ̀ Ìjẹ̀bú tẹ́rìhùn kékeré wọ́n ti ń lọ lábẹ́ ní pínísí lọ́mìnrin wọ́n ti ń fọ́ láyàgì mọ̀ wípé kékeré Ìjẹ̀bú owó ní kúkú sí
àwọn àgbà Ìjẹ̀bú tẹ́rì mọ̀ ní dọ́là wọn ná o. àwọn àtọmọdé àtàgbà Ìjẹ̀bú bẹ́ẹ̀ ni Kúdìmọ̀ ń bẹ lọ́wọ́ wọn. ṣẹ̀kẹ̀rẹ̀ ò ṣe fọ́ pàlù bẹ́ẹ̀ ni ìdìgbà òkú sílẹ̀ rárá pínrín. Ìjẹ̀bú tẹ́rì ọmọ lọ́lá ni wọ́n lé bàbá wọn. ní ó ní Ìjẹ̀bú Ìjẹ̀bú ná Ìjẹ̀bú wọn náwó kankan sí mi gbogbo àwọn tẹ̀ tí ń kì látàárọ̀. Wọ́n tún ní wọ́n ní Ìjẹ̀bú àhíẹ̀. Ìjẹ̀bú orí yín ò wú ni. Orí àwọn Ìjẹ̀bú tó wà lórí wọn ìwú. Wọ́n máa ń náwó, wọ́n máa ń náwó. Ìjẹ̀bú ẹgbọ́ èmi ò rọ́wọ́ wọn bí o. ìrọ́wọ́ wọn mo jẹ́rìí àwọn ará ìyẹn kí àwọn ará Ìbàdàn àti àwọn ará àwọn Ẹ̀gbá ẹ rí bí wọ́n ṣe la nǹkan lù mí nísìn tí wọ́n á jù sọ́dọ̀ yín. Ẹ bá ń kí Ẹ̀gbá àti. Àrò Olúyọ̀lé ṣe wà níbẹ̀ ń. Olúyọ̀lé ọmọ àjòrò sùn ọmọ àjẹgbé o Ìbàdàn mọ́jà tó fogun kára wájú lẹ́rú. Ẹ̀yin ọmọ Ìbàdàn dà. Ìjẹ̀bú mèrè níwà ẹ̀rí ẹ̀kú òǹbẹ̀wọ̀n ẹ dákun. Ẹ̀rí gbogbo ọmọ Ìbàdàn Mèsì tọ̀gọ̀. Àwọn ọmọ Ìbàdàn Olúyọ̀lé ọmọ àjẹgbín jẹ karahun. Ọmọ àjẹgbín yóò. Ọmọ fi karahun fọ́rí mu ṣe bẹ́ẹ̀ ni ń pé òun. Àrò Olúyọ̀lé o ọmọ àrígún ṣìmọ̀ délé ọkọ̀ tó ní ìtànà kálukú lójọ ìyá rẹ̀ lójú. Olúyọ̀lé o kárí ọmọ àjòrò sùn. Ìbàdàn oníbànísọ̀rẹ́ láì ìran ni lọ sógun. Bẹ́ẹ̀ ni o jàgbóró. Ọmọ ológbòjò arólú owó. Ẹ̀sà ògbín arégún sí máa délé ọkọ̀ ṣe bẹ́yìn ní pé òun. Àwọn ọmọ ọkọ̀ Ìbàdàn. Eégún di mẹ́fà lògbín lé kí ní ṣe tóbìnrin ò máa wo pàká ló di mẹ́fà nígbàlẹ̀. Ẹ̀wọ̀n ẹ̀kú ṣe méje mo lò ó gbọ́ ẹ̀wà aṣọ egúngún ṣe lu kámi lábíà jèrè ẹ̀kúnlé ògbírí ìgbàlẹ̀ ò ti gbòòrò ṣẹ́ ti gbà lẹ́sẹ̀. Eégún tó bá ti gbòòrò ṣẹ́ aṣọ wọn adá kẹ̀kẹ́ sàbí ẹ̀kún ni èyí tó bá ti gbà lẹ́sẹ̀ yóò dọ̀ràn. Àwọn aró ológbòdò wọn ò ní fọkọ́ kanlẹ̀ nígbàlẹ̀. Ẹ̀wọ̀n mọ̀ pé béèyàn bá fọkọ́ kanlẹ̀ nígbàlẹ̀ lé bàbá tó bí yín lọ́mọ. Onítọ̀hún yóò sa bàbá rẹ̀ lọ́kọ ni mo ní ṣe bẹ́yìn ò ní fọkọ́ kan bàbá ẹ̀yìn ẹ̀sà ògbín mú rẹ́yìn ọrùn yá súnké sí. Iwájú ológbòjò ìgbà kéni bẹ́ẹ̀ ni ẹ̀yìn ológbòjò ìgbà kéni. Ọ̀wọ́n ọ̀tún ológbòjò ìgbà ké náà ni òsì ológbòjò ike ló kún bẹ́ẹ̀. Ẹ̀wọ̀n ẹ̀rí mowó òkè mowó sàlẹ̀. Èmi tí wo òkè mo wò sàlẹ̀ wọn ò rí bí wọn gbẹgbẹ̀rún egun sí mọ́ o. Sọ bọ́yọ̀ kéhùn lẹ́ ológbòjò ọmọ oníke wúrà. Òjò ni ó jẹ́ rẹ́yìn orun gbèké sílé bàbá ẹ̀yìn tó bí yín lọ́mọ ògbìn ọmọ alóró lẹ́yìn ìkùnlé Olúyọ̀lé ọmọ lómi lára bí ẹja. Ẹ̀rí ẹ mọ́ sọ̀rọ̀ sí wọn mèsì àgọ̀. Olúyọ̀lé ọmọ àjòrò sùn. Ìbàdàn mo ní ẹ má ṣe dìgbò lù ní ẹ má dìgbò lọ́mọ tí ń bá bí Olúyọ̀lé ọmọ àgbọ̀ sásá mọ́mọ́ sá. Ọmọ àgbọ̀ yàyà mọ́mọ́ yá. Òkè sùúrù pọ̀ sábàrí o ní bàbá yín fi bulùkùn ìbúdúdú bàbá yín fi bulùkùn ọ̀sábàrí o kùjà. Ẹ̀rí bó bá dijọ́ eré ẹja ránṣẹ́ kò sábàrí bó dijọ́ ránṣẹ́ kò lógun. Ẹ̀wọ̀n ẹ̀mọ̀ pélé bàbá yín tẹ́rí ń. Àwọn àgbàlá bàbá yín ti tó kòkò ó ti tó kòkò ó sáré mú kí yẹn lẹ́bẹ̀ẹ́ ń. Àrò Olúyọ̀lé o kí ni ṣòyò. Kí ni ṣòyò ṣe bí ṣòṣù ọ̀nì kílẹ̀ fi jókòó gùṣìṣíà. Ó dín nílé àrólù.
ó di nílé àrólú ẹ̀sà ògbìn ológbòjò ẹ̀sà ògbìn ológbòjò nílé àrólú ọmọ àrégún tí mo délé ọkọ ẹ̀pọ̀lùyọ̀lé o nílé àrólú. ẹ̀yin Olúyọ̀lé ẹ̀yin Ìjẹ̀bú ẹ̀yin Èkó ẹ mọ̀ bá wa jù fún bàbá wa ẹ bá ti ń jù fún wọn náà èmi ò ní ilé jogún olóògùn mẹ́gun láti jù fún bàbá wa èmi náà jù sí bàbá wa sórí yín ò wú ni orí yín wù lọ́fẹ̀ẹ́ lóbò ní o ẹ rí báyìí ẹ bá mi kí àwọn ará Ẹ̀gbá Ẹ̀gbá méjì wọn ni wọn kì í hàn jara wọn níyàn àwọn Ẹ̀gbá. ẹ pọ́ ọmọrò ṣe ń ké bí òrò bí bàbá yín ti ń ké ni. èmi á ní ó ń bẹ lẹ́kùnlé ẹ̀yìn Ẹ̀gbá mọ́lú ṣàyọ̀ ọmọ gbogbo tàkàlà ọ̀wọ́n mẹ́rin jogún ọ̀la ṣe mọ́ bọ̀ lọ́dọ̀ bàbá yín ni. ẹ̀wọ̀n Ẹ̀gbá tí mo dé tí mo ṣẹ̀yìn òrò kí n tó ṣe tèégún mo lu olùgbọ́njọ́ bí Ẹ̀gbá ọmọ òrò tí ń dún nàmúnàmú nígbàlẹ̀. èmi kí yín lóde bẹ̀rù ọmọ àjọgbẹ̀rú ọmọ àjọgbẹ̀kọ. èmi ti jójójó bẹ́ẹ̀ ni mo jó mo gbódìdí èèyàn lọ́ba. ọmọ àjọgbẹ̀rú mọ́jọgbẹ̀kọ ẹrú nísìn nílé bàbá ẹ̀yìn ẹ̀kọ́ tẹ́rì aráàlú sàbí òkè kúkú ṣènìyàn. ọ̀wọ́n mẹ́rin mi lásàbà o Ẹ̀gbá di méjì wọn ò wá ní jara wọn níyàn. ọ̀wọ́n méjò wà rẹ̀ fà mẹ́fẹ̀ẹ̀fà tó dórí kòdò tí ń jẹ́ fún ara wọn. ẹ̀wọ̀n ẹ̀ mọ̀ pé bàbá ròde tẹ́rì èèyàn àtọrọ aṣọ èèyàn tí ń ròde àṣetọrọ ẹ̀wù wọ̀ sọ́run. ẹ dákun bàbá ta ni ó tọrọ ejò ta ni ó tọrọ ejò múròde ọmọ ejò kan nàgbọ̀nàgbọ̀n tó tójú ọ̀run sàn wá sáyé. ọkọ mi ṣe bẹ́yìn ní pé ọmọ ọlọ́ka mọ̀ọ́dínlógún ọmọ èrè mọ́fà ọ̀wọ́n ọ̀sán lọ kárìn bẹ́ẹ̀ ni alẹ́ lọ káfíń kó ní lọ́mọ jẹ́lé bàbá ẹ̀yìn Ẹ̀gbá di méjì wọn ò wá ní tẹ́ lọ́wọ́ aráyé. ẹ̀wọ̀n ẹ̀gbọ́n bí bá ń korí kì í bàbá tó bí yín lọ́mọ ètè ìsàlẹ̀ mi àbẹ̀rẹ̀ sí ní gbọ̀n gbìnìgbìnì. ọmọrò ọmọ àjẹbẹ pẹ́rì ẹ̀rí nílé bàbá ẹ̀yìn tẹ́rí mo débẹ̀. ọba márùn-ún níbẹ̀ lóde Ẹ̀gbá láké ṣe bí gbogbo wọn ní dádé pátápátá. èmi wá wọbẹ̀ mo ní ọ̀fọ̀rọ̀ bàbá yín ràn mí wọ́n ní gúnyán lẹ́bẹ̀ o. èmi ti gúnyán lẹ́bẹ̀ ọ̀hún bẹ́ẹ̀ ni moroka kan mi níjọ kàkà kan fòrò ọ̀hún ràn mí pẹ̀lẹ́bẹ̀ gíná. ẹ ṣeun bàbá wa ẹ kú àtótónu nẹ́tíwọ̀kì ṣé wọ́n ni àbí bàbá wa. Àwọn yẹn wà pa ẹgbà ìgbà kò sí lọ́wọ́ rẹ̀ o wàmúra ṣe bàbá. Ìbẹ̀rẹ̀ ọ̀kalẹ̀ sí. Ṣo ti gbọ́ nípa Jọba Let's Food and Drinks o? Ṣo ti gbọ́? Wọ́n ṣe bẹ̀bẹ̀. Brooklyn Cross ní London. Ó lè jẹ́ ní Nàìjíríà. Happy James Farm. Happy James Water. Happy James Fish. Ó pọ̀ yẹ́yẹ́ ìwọ lẹ fẹ́ rà nù ẹ̀. Ẹ ṣe gan-an o. Ọlọ́run ló yan rí ẹwà fábùkọ bẹ́ẹ̀ òun ló ṣètò tó dé ládé Ọlọ́run ló fìdí Alexis Day Nursery kalẹ̀ ká
torí àwọn ìgbìmọ̀ ìyá wa Analysis Day lọ sí ìyá wa tí wọ́n mọ́ ìkàlẹ̀ tún sí dé ẹ Ascot káàbọ̀ Villa màmá wa nílùú dáadáa London èèyàn tó ní bá wá jẹ pàtàkì ẹ oúnjẹ tó káàbọ̀ dára tó mímu tí ó fọ ẹkùjọ́ mẹ́ta wọ́n ti pè àwọn ti kí àwọn Jọba ẹ̀gbá látàárọ̀ wọ́n lẹ́gbàá méjì nílùú London kì í jara wọn ìbẹ̀rẹ̀ máa níyàn. sáré tètè lọ ìjákulẹ̀ àbẹ́jàmbá kan sí ọ̀rọ̀ wọn ní Bẹ́ẹ̀ láyé ni o. Happy James Farm ó kalẹ̀ Happy sí James ìlú School, Nàìjíríà Happy Happy James James Farm. Feed Mill nílùú Ó tẹ́ bá ti Nàìjíríà fẹ́ rà Happy nílùú James Food Nàìjíríà. and Drinks nílùú Nàìjíríà Happy James Water omi amọ́lóló nílùú Bẹ́ẹ̀ ni, Happy Nàìjíríà James Fish, ẹ̀rọ Happy James ìbánisọ̀rọ̀ wọn Goats, nílùú Happy London James Egg, 07930362722 lẹ́ẹ̀kan sí 07930362722 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn nílùú Nàìjíríà 08140097878 àgbàlejò wa padà wá ẹ má wọlé. 08140097878 Alexis ìlú wo ló ń International Ọlọ́run ló mú wa ṣe bẹbẹ. Ètò tí wọ́n ń sọ ẹ̀nà ni ó yá ẹ jẹ́ ká lọ. tó ń bá ṣàyẹ̀ Yorùbá ga tó tún kọ́ ní lọ́gọ́. Ẹ̀dùn mi ó yá sísá yìí dẹ̀ káàbọ̀. Ó ní kí n Chris bọ́ọ̀lù. Ètò mi náà wá wá. Àdìgẹ́ ẹ̀mọ̀ sí kéèkù ẹ̀nà mi ó. Ìyá wa Kẹ́mi Àkànwó ìyá wa. Owó Mama James ìyá wa tó kúkọ̀ ẹ̀ káàbọ̀ torí ètò. Àlejò wa padà bọ̀ ẹ má lọ o. Ó ti dé o. Ṣé fẹ́ polówó ọjà ni? Ẹ fẹ́ ṣe jíngù ni? Ṣé fẹ́ ṣe bẹ́ẹ̀ dé shout out? Bàbá wa Ṣáínì jí. Wọ́n wà lé ẹ bá ti kàn sí mi. Bàbá wa Ṣáínì jí wà lé ẹ bá nìjẹ́ lọ́la pẹ̀pẹ̀ Ṣáínì jí lálẹ́ yìí. Wọ́n bá yín ṣe tí ẹ fi ṣe gbogbo tẹ̀ bá fẹ́ ṣe. Ètò ẹ̀kọ́ píṣọ̀ sí ni o. Tẹ́kọ̀ọ́rin fẹ́ ọlọ́jọ́ òbí ni o. Bàbá wa Ṣáínì jí ò ṣe. Ṣé fẹ́ polówó ọjà ni ẹ fẹ́ ṣe jíngù ni? Bàbá wa Ṣáínì jí wà lórí ìkàlẹ̀. Bàbá wa lé ayẹ bàbá kì í dédé. Èkó ṣe dédé. Ìgbà ò gbọ́dọ̀ parun rárá. Oyin ní ti dé, ó ti dé. Ẹ má lọ o. Ẹ ti dé. Ó ti dé. Oyin ní ilé tó, ó lè tó. Ṣé o bóyá kò lè gbé bàbá wa wọlé pẹ́? Ìgbà ó yá, ọkùnrin ó yá, obìnrin ó yá, òtítọ́ òtítọ́ Ìjẹ́ iná nìkan àti jẹ́ Honeybee exclusive ní ṣe fẹ́ ra aṣọ, ẹ fẹ́ ra bàtà, ẹ fẹ́ ra góòlù ní exclusive. Ṣé ẹ fẹ́ ṣe ìyàwó, ẹ fẹ́ ṣe ìkómọ, ó bá yín ṣe gbogbo rẹ̀, ó bá yín ra bọ́ńdù Honeybee náà ni. Ọ̀gá lajẹ́. Honeybee exclusive fashion ilé-iṣẹ́ tó ń taṣọ lọ́kàn òjọ̀kan fún gbogbo ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe. Ẹ jẹ́ òbí àlè gbàlejò wa padà wá. gíní lọ́kàn òjọ̀kan àtíkù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. aṣọ òkè lóríṣiríṣi àwọ̀ bẹ́ẹ̀ là ń bá ní máṣọ fóríṣiríṣi ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe. shoe and bag tó ṣàbábá láti ní Italy ọ̀dọ̀ wa láì tìrí tó ráwọ̀ òní báwọn èèrà tí ò lọ́mọ nínú láíláí ẹ̀ṣọ́ ọrùn àti tọwọ́ pẹ̀lú gold ó ń bẹ lágbàlá Honeybee exclusive fashion. Office address wọn ni 58-60 Peckham High Street, London, SE15 5DP. Website www.honeybeeexclusivefashion.com. Instagram handle honeybee_aṣọ_òkè. Ẹ tún lè rí wa lórí Facebook at Honeybee Exclusive Fashion. Telephone number Nẹ́tíwọ̀kì ò gbọ́dọ̀ olúwa o. Kíkà ṣe ìdá náà ló ń jẹ́ òun. 377 Kíkà ṣe ìdá náà ló ń jẹ́ òun. 079. Tí bàbá wa bá padà wá, á lè wọn wọlé. Bí nẹ́tíwọ̀kì ò bá jẹ́, Honeybee Exclusive á fi Fashion. àdàbà Àwa ètò náà sí kọ́ òkú. Ọlọ́run ni. Bóyá ká tún pe bàbá wa, bóyá wọn ò ráyè wá. Bóyá wọn ò ráyè. Oyin ni o,
oyin ní tèmi oyin ní tí ó pọ̀ yẹ́yẹ́ oyin ní tèmi ọ̀rọ̀ mi dayọ̀ oyin ní ọ̀rọ̀ mi dayọ̀ oyin ní ọmọ bọ́lá lé ọ̀rọ̀ mi dayọ̀ oyin ní ọ̀rọ̀ mi dayọ̀ oyin ní ọ̀rẹ́ mi wá o mo lérò pé o ti gbọ́ ọ̀rẹ́ mi súnmọ́ bí o kú àìkókó yára mọ́. program kápẹ́lẹ́ kalẹ̀ tí mo fẹ́ jẹ́ ọ sí tó sì máa gbọ́ àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ àtòríṣiríṣi ọgbọ́n oyin ní lókè òkun ni ètò kan ló ń jẹ́ bẹ́ẹ̀. ló ń jẹ́ bẹ́ẹ̀ síbò látọwọ́ ìyá àfin àwọn bọ́lá lórí Facebook ní 5 p.m. gbogbo Sunday. ọ̀pọ̀lọpọ̀ celebrities ṣáàní bọ́lá létí ní wá sàláwà àbẹ̀ni lẹ́jọ́ tó. ẹ má bínú abala tí bàbá bẹ̀rẹ̀ tí ó ní àtẹ̀wá mọ́ ẹ jẹ́ ká fi àsìkò yìí fún ìyá wa Òrìṣàbùnmi bá mi ṣàdúrà fún wọn pé kí Ọlọ́run tó jẹlẹ̀ rí fún wọn àti ìyá ọkọ mi náà ara àwọn olólùfẹ́ wa lórí ètò yìí ni ìyá wa Ọláyẹmí Akínrẹ̀mí wọ́n filẹ̀ ṣaṣọbora ní ọ̀sẹ̀ tó kọjá nígbà tí wọ́n ṣe àìsàn rẹ̀ pẹ́ ìtara ẹwọ́ta wà láyé ẹ jẹ́ ká ronú àní fọjọ́ ọlọ́jọ́ lọ ta ló ṣe ọ́ tí wọ́n lò ní dáríjì ta ló ṣe ọ́ tó lò ní dáríjì jẹ́ ká mọ̀ bá ṣe ń dáríjì torí pé yẹ̀pẹ̀ ní gbogbo wa ọjọ́ kan náà ni gbogbo wa yóò padà ìyá wa Yẹmí Akínrẹ̀mí wọ́n fi filẹ̀ ṣaṣọbora ìyá wa Òrìṣàbùnmi náà wọ́n náà fi filẹ̀ ṣaṣọbora ànírúurẹ̀ lè mọ̀ ọ́ láwùjọ wa bí àṣẹ Èdùmàrè ṣùgbọ́n ẹ̀yin náà ẹ jẹ́ ká máa dáàbò fúnra wa ẹ ká ṣe ra wa lọ́kàn nígbà yìí ṣẹ̀mí lò ní dáríjì ilé iṣẹ́ kà fún mi mo fẹ́ ṣe kà fún padà jẹ́ wo la fẹ́ ṣe yẹn dà wọ́n ní tí báyìí ó ní ẹ̀mí wa sí ọwọ́ àdániwá Jésù wọ́n ní pé tẹ́nìkan bá ṣe yín ẹlẹ́ẹ̀ní dáríjì mélòó mélòó òun ni àwa ti ṣe Ọlọ́run tó dẹ̀ ń dáríjì wa lójoojúmọ́ wọ́n lè gbọ́ wa kí ló dé ẹ̀ gbọ́ mi ìyá wa. mi àwọn aráalé ṣe ń gbọ́ mi àwọn kan láwọn ò gbé mi ok bàbá wa yìí dé ẹ request padà má gbé yín wọlé ìyá wa Yẹmí Akínrẹ̀mí wọ́n kàn ṣàìsàn rẹ̀ pẹ́ wọ́n dẹ̀ fi ilẹ̀ ṣaṣọbora wọn kò dúpẹ́ pé àwọn náà wọ́n wà ní ọ̀dọ̀ Ọlọ́run tí wọ́n kò wá báyìí sínú wọn sì ń dùn ìyá wa Òrìṣàbùnmi náà tó fẹ́ ilẹ̀ ṣaṣọbora adúpẹ́ lórí ayé wọn pé Ọlọ́run ti sọ wọn sí afẹ́fẹ́ rere ṣùgbọ́n àwọn tá a wà láyé jẹ́ ká wo ìwà wa wà ṣé kúkúrú ni wà ká ṣe bó o bá ń ṣe nǹkan tó rò pé kò tẹ́ tó mọ̀ gbogbo ayé mọ̀ àwọn èèyàn mọ̀ ẹ ká ṣe jẹ́jẹ́ jẹ́ ká kóra wa papọ̀ bó bá rí nǹkan tó fẹ́ dìde ẹ jẹ́ pé wọ́n dìde bàbá rí nǹkan tó jẹ́ pé ẹni kejì náà lè ṣàǹfààní bẹ́ẹ̀ ká sọ fún àwọn ará ayé káwọn iná tó kúrò ọjọ́ dìde papọ̀ èmi ní ìwé èmi ní mo ṣe ohun tó dára láwùjọ èèyàn mi. ìtànà tó bọ̀kẹ́ láṣọ tó tutù yẹyẹ bẹ́ẹ̀. ọmọ ọlọ́pẹ́ ẹ káàbọ̀ ìyá mi Abímbọ́lá Akínọlá ẹ káàbọ̀. nígbà dòjé bá sì kàn. àlejò wa fẹ́ padà wá àwa mọ tó ṣẹlẹ̀. ẹ kújọ́ mẹ́ta àti Abímbọ́lá. Ọlọ́run ti wí. kọ́mọdé àtàkà máa gbọ́ o. a ní fọjọ́ ọlọ́jọ́ lọ láṣẹ Èdùmàrè. ó nígbàgbọ́ gbogbo àgbáyé ẹ máa gbọ́ o. kúrọ̀lẹ́ ọmọlọ́pẹ́ ṣe wà báwo lára ṣe wà dáadáa ọmọ. kí gbogbo ẹni tó ń jọ kí gbogbo ẹni tó ń dàbí máa gbọ́ o. ká máa mọ̀ wípé yẹ̀pẹ̀rẹ̀ ni wá bí ewéko ó jàre. bí a bá ń jòkè bí a bá ń jà bí a bá ń fi tan ewúrẹ́ jẹ ká o. ká má gbàgbé pé àti kú lájẹ láyé o. àti kú ni wá o
bá jò bí a bá ń fi yanjú lọ. Bàbá kékeré àsìkò lájẹ láyé o. Iṣẹ́ ti gbọ́ ohun tí mò ń sọ látàárọ̀ ohun tí mò ń sọ náà ni wípé ní ká ṣe ra wa lọ́kàn ẹni iṣẹ́ mi ò fẹ́ dáríjì mélòó làwa ti ṣe Ọlọ́run alààyè ṣúdà kí a máa gbéra wa wálẹ̀ ni àbí ká máa gbéra wa sókè bàbá rí ibì kan tó yẹ pé èèyàn kan ti fẹ́ dìde ṣe bóyá ká gbé wọn dìde ni kó yẹ ká máa gbéra wálẹ̀ Ọlọ́run nìkan ló lè ṣoore fún èèyàn tí kò lè ṣèrègùn o ṣùgbọ́n èèyàn náà ni Ọlọ́run máa rán sí wa ẹ jọ̀ọ́ jẹ́ ká ṣe ra wa lóṣooṣù ọ̀wọ̀ àti Yorùbá Haúsá àti Ìgbò tá bá ti pàdé rárá wa lókè òkun àbí ní lẹ́yìn odi ẹ jẹ́ ká ṣe ra wa lókè ṣe ra wa lọ́kàn wọ́n ní mo ṣoore kò gbè mí ó lọ́wọ́ nǹkan kà nínú ni o àwọn oore pé bí ò bá ṣe mi bí mo máa yẹ kó gòkè bí n bá síbẹ̀ kò lè gòkè Ọlọ́run ò fẹ́ rú àwọn oore bẹ́ẹ̀ Bíbélì ní pé má jẹ́ kí ọwọ́ ọ̀tún rẹ kí ó mọ ohun tí ọwọ́ òsì rẹ ń ṣe ẹ jẹ́ ká ṣe ra wa lọ́kàn ànífọjọ́ ọlọ́jọ́ lọ ní àṣẹ Èdùmàrè ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ covid wọ́n tẹ̀ ní covid pé kan tún wà tó jẹ́ pé ẹni tó bá ní gan lè má mọ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká máa lo ìbòjú ẹ jẹ́ ká máa fọwọ́ wa ẹ jọ̀ọ́ tá a bá ti wọnú ilé bàtà tá a wọ jáde ẹ jẹ́ ká fọ ká tó wọnú ilé ànírògùn wàhálà ìdààmú ò ní bá wa ànífọjọ́ ọlọ́jọ́ lọ àwọn tó sì ti lọ náà a sì sọ pé kọ́lọ́run tó tẹ̀ wọ́n sí afẹ́fẹ́ rere gbogbo ohun tí wọ́n fi sílẹ̀ náà kó má bàjẹ́ àlejò wa ti padà dé bóyá gbé wọlé torí nẹ́tíwọ̀kì yẹn ò dáa rárá. Ẹ ṣe ẹ̀lẹ́ àlejò wa ẹ jẹ́ ká ṣe gbogbo ẹ̀ pàápàá àti kí àwọn ìlú àwọn Ìbàdàn nẹ́tíwọ̀kì ni o. Mo rí bẹ́ẹ̀ yín èèyàn mi bàbá wa ti padà wá wọ́n ní nẹ́tíwọ̀kì mi ò dáa wá ní àní gba Oòduà á gba Oòduà á gbà jẹ́ ká gbòdùà náà ká dúró déédéé ká wá wò bóyá bàbá ṣe lọ́dún kan bóyá kò ní ṣiṣẹ́ wọ́n ní kí láàfi ṣépè fúnra wa tá a bá fẹ́ fún àwọn àgbààgbà síbẹ̀ èmi ní Ṣọ̀pọ̀nná Ògún Ọbàtálá láàfi ṣépè fún wọn tó yẹ kó má ṣe ìṣekúṣe ń bẹ̀ yóò kàn wọ́n pa wọn ni àwọn òun ò lójú àánú Ọlọ́run ọba mi nìkan ló lójú àánú ṣe ẹ̀yin ènìyàn mi bàbá wa ti dé padà yẹ ká dá dúró ká lọ sí abala òwe ṣé ẹ ti ṣe tán bàbá wa. Òwe. Bẹ́ẹ̀ ni ṣé ẹ ti ṣe tán ṣé ẹ mọ̀ òwe ṣé ẹ láyà. Mo láyà ọ̀rọ̀ ẹja máa lọ ná. Wọ́n ní ẹni tó bá fi iṣu tí kò jiná tó bá fi gúnyán. Ẹni tó bá fi iṣu tí ò jiná tó bá fi ṣe yán. Tó bá fi gúnyán. Tó bá fi gúnyán yóò jẹyàn rẹ̀ lẹ́mọ ni. Tó bá wọ ẹsẹ̀ ń fa wàláì ẹsẹ̀ gbánú wàláì ẹgbà wàláì ẹgbà bàbá wa ẹ ṣeun gan ni. Wọ́n ní gbogbo ènìyàn tó níwà tútù kọ́ ni. Wọ́n ní gbogbo èèyàn tó níwà tútù kọ́ ni kí ni? Gbogbo ènìyàn tó níwà tútù kọ́ ni èèyàn rí. Bàbá wa abínibí ó yàtọ̀ sábílítì o bẹ́ẹ̀ ni wọ́n ní gbogbo ènìyàn tó níwà tútù kọ́ náà ló nínú re ẹ ṣeun bàbá wa. Wọ́n ní ohun tí kò gba ẹnu kọjá kì í rùn níbo. N tí ò bá gba ẹnu kọjá àbí n tí ò gba ẹnu kọjá bàbá ti ní n tí ò gba ẹnu kọjá tí ò bá rùn lẹ́nu ẹni kò ní rùn inú ìgbẹ́ àbí só ẹni ni. Ṣé mo gbà báwọn? Bàbá wọn ní ò lérò lọ́fun ẹni ẹ ṣeun gan bàbá wa ẹ mọ̀ fẹ́ pẹ̀bù lọ́sàn-án bàbá wa ẹ lè gba gbogbo ẹ̀ tán o ẹ yẹ tún bí yín nìkan. Mo bínú wa ni. Wọ́n ní ajá kì í rorò. Ajá kì í rorò. Ṣé ajé lẹ pé? Ajá. Ajá kì í rorò kó mọ̀ mojú alájá. Àbí kó sójúlé méjì. Ajá kì í rorò kó sójúlé méjì. Bàbá wa mọ́rọ́gò bàbá wa ti gba gbogbo ẹ̀bùn tán lónìí tèmi bá mi. Bàbá wa Ọlọ́run yóò mọ̀ fi sí yín lọ́kàn ọpọlọ yóò ní dọ́gba láti Èdùmàrè ẹ ṣeun bàbá wa. Ẹ jẹ́ ká wá lọ sí abala ọ̀rọ̀ àkọsẹ́yìn ẹ kọ láti wájú sẹ́yìn. Ẹ kọ ọ̀rọ̀ láti wájú ẹ wá kọ sẹ́yìn. Ṣé ẹ ti ṣe tán? Ok, mo wà pẹ̀lú yín. Ológo dídán ẹ kọ látẹ̀yìn. Kí wọ́n á dá padà sí àtẹ̀yìn.
wá dá padà síwájú ẹ rí pé mo mú yín mọ́lẹ̀ ń bí. ológo dídán ológo dídán lẹni ń wí látẹ̀yìn àbí. Kọ́lá tẹ̀yìn ẹ mọ̀jọ́ wọ́n fà sí rí ìtọ́nà wa mọ́ rẹ́ ó yá o. ológo dídán màá wá dá padà sẹ́yìn. Ó yẹ Kọ́lá tẹ̀yìn ẹ mọ̀ pé dán ló ti parí. Dán ló ti parí. Dandi ológo. Dandi ológo. Rárá o. Dandi golo. Nadi golo. Àwíkúwìí nù kìí ṣèdè. Nadi golo. Arógundádé ńkọ́ ẹ bá wa kọ Arógundádé látẹ̀yìn. Arógundádé kí wọ́n á pè látẹ̀yìn. Bẹ́ẹ̀ni. Arógundádé kí wọ́n á pè látẹ̀yìn. Kí ló parí Arógundádé adé ló parí àbí. Bẹ́ẹ̀ni. Ẹ̀dá ohun ẹ̀dá lẹ ti máa bẹ̀rẹ̀ o. Ok, ẹ̀dá ni màá ti bẹ̀rẹ̀. Ìyẹn máa fẹ́ jẹ́ problem mi báyìí. Alápèpadà látẹ̀yìn. Arógundádé. Ẹja bọ́lẹ̀ ń bẹ̀. Ẹni ẹ bọ́lẹ̀ yára lé ṣé ẹ bá wọn sọ. Ẹ̀dá dógora. Wọ́n ti fún yín lásán látẹ̀yìn. Àṣírí tú. Ẹ̀dá dógora. Ó dáa yẹ ká sọ yẹ pé bóyá a fẹ́ pé bóyá kéèyàn mọ̀ àbí torí pé yóò mọ̀ ẹ ti lè mọ̀ gbọ́rọ̀ irú ìbéèrè báyìí rí torí ọjọ́ iwájú tẹ bá tuntun gbọ́. Ẹ bá wa sọ alábàárìn nǹkan látẹ̀yìn. Alábàárìn rìn ló parí ẹ̀yìn àbí. Rìn bálà. Nira. Rìn bálà. Rìn bálà. Rìn nira bálà. Nira bálà kẹ̀. Nira bálà alábàárìn. Ó ti dá báwọn. Eléyìí máa ma fi ń gbà bẹ́ẹ̀ ni. Ẹ ṣe lórí nẹ́tíwọ̀kì tí ṣe ségesège ẹ bá mi kí àwọn ará ilé pé wọ́n ṣe o. Ẹ ṣé o ẹ kú fẹ́ o Oyin ní lètò Oyin ni ẹ máa gbọ́ o gbogbo alámọ̀ pé Oyin dùn lẹ́nu ẹ ṣé ẹ kú àtàárọ̀ ẹ ṣeun tí ẹ wá ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ wa ẹ ṣeun tẹ́ gbọ́ pé mò ń bọ̀ tẹ́ sì fi tìfẹ́ wá pé ẹja gbọ́n tọmọkùnrin yìí náà fẹ́ rí ẹ ṣeun púpọ̀ Ọlọ́run ò ní jẹ́ kẹ́yìn nìkan náà dá ṣe ayé yín o mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin Ọlọ́run ọba ò ní fi wá sílẹ̀ ẹ jẹ́ máa lọ pẹ̀lú eléyìí wípé yóò máa dùn fún wa gbogbo ọ̀rọ̀ wa ni yóò máa dùn fún wa yóò dayọ̀ fún wa. wọ́n máa fẹ́ pè yẹn fún wa nọ́mbà yín ìbá yín pè ní rẹ̀. Okay, 081 081 yeah. Nọ́mbà lẹ fẹ́ gbà 09 64 09 64 31 74 government house 74 so 081 09 64 31 74. Bẹ́ẹ̀ni mo ti rí. Ẹ ṣeun púpọ̀ ẹ ṣe mà. Ẹ ṣeun gan ni bàbá mi o ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ bá ṣe ń sọ ẹ ní ṣì sọ Ọlọ́run yóò mọ̀ wà pẹ̀lú yín gbogbo tẹ́ bá ti ń tú Ọlọ́run mọ̀ bá yín tẹ́ bá ti dè Ọlọ́run mọ̀ bá yín dè ẹ ní tẹ́ bá ẹ ti láyà ni àbí kò tí ì ṣẹlẹ̀ torí àwọn tí bá ń wo ìyàwó pé kẹ́pà lórí nǹkan tó ń wò yìí o. àti níyàwó àti níyàwó. Ẹ̀tọ́ ìyàwó tí ó dàbí egun ara yín ẹ̀hà ara yín lọ́lọ́run yóò fún yín lágbára Ọlọ́run èyí tí ó dàbí ìyá Ọlọ́run yóò fún yín ọmọ gidi Ọlọ́run yóò fi fún yín lágbára Ọlọ́run ẹ ní rí wàhálà ìdààmú òní bá yóò tún gbẹgbẹ wọn ní gbé síwájú ilé yìí láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun bàbá mi o àmọ́ sọ̀rọ̀ lórí ètò àwọ̀ wípé ó dàbọ̀. Ẹ ṣe gan-an a dúpẹ́ púpọ̀. Ẹ ṣe ẹ̀yin ènìyàn mi o bá a ṣe ń sọ lọ ikú tèmi ò ní pọ̀ púpọ̀ kò ní pọ̀ a sì ní àwọn lọ́jọ́ bí ṣùgbọ́n torí pé àsìkò ti lọ àlékè àwọn ọlọ́jọ́ bí wọ́n ní àrí ọjọ́ múṣolókùn bọ̀ ìta ti wí náà ní ìsìnyí wọ́n ní kí àrọ̀ kí ó rọ̀ mọ́ kí oníkálukú náà mú ètò jẹ́ títí rẹ̀ bó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ náà ló ṣe tí ò dá ẹ pè wọ́n jókòó ẹ sọ fún pé nǹkan ṣe yìí ò dá
kájọ sọ̀rọ̀ ní tùbí ìlùbí bó jẹ́ ẹ̀gbọ́n yín àbí àbúrò yín ni ẹ̀kẹ́ wá ní àyíní yóò ṣe nǹkan tí ò dá mọ̀ jẹ́ ń bá ṣe mọ́ tó bá ń ṣe ohun tí ò dá gbà mí lè mọ́mọ́ o ṣùgbọ́n tó bá rẹ́ni sọ fún un lóun farabalẹ̀ ṣe ẹ̀yẹ ènìyàn mi àní fọjọ́ ọlọ́jọ́ lọ o àní bojú ara wa àti ọwọ́ ara wa ká tó jẹ láṣẹ Èdùmàrè mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé àgbà ọkùnrin àti obìnrin fún àtìlẹyìn yín lórí ètò wa ètò yìí lókè òpin pé tí má ti pè yín báyìí òun náà ni ẹ̀ ń jẹ́ mi èmi kọ́ lẹ fẹ́ràn o Ọlọ́run lẹ fẹ́ràn lára mi ẹ ṣeun gan ni o mo mọ̀ sọ wípé àrírà láyọ̀ ní ìgbà kan náà ní àsìkò kan náà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a mọ̀ wípé ó